Inspector Alfa Rebecca ní orúkọ mi. Yankanbi ọgbẹ́ Ògúnléjà Wúdẹ̀ aláṣejù babajẹ́nrọ́lá ti fi ẹsẹ̀ méjèèjì ta jánípa láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà ní ìròyìn kúmọkùmọ tí ń wáyé gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. Gẹ́gẹ́ ní 34 minutes to 12:30 lù ní iwájú ilé Alhaji Jẹ́mbẹ̀ wọ́n. Ẹ ṣé bí ẹ ti ṣe serious bí ẹni tí ó fẹ́ ṣe GC láti gbọ́ kókó inú ìwé ìròyìn kúmọkùmọ náà. Awólọ́wọ̀ ti sọ̀rọ̀ láti ọ̀run. Dáàdì Tòkunbọ̀ sọ wípé hush puppy ní gbogbo olóṣèlú Nàìjíríà. Bàbá wa Olúṣẹ́gun Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà pẹ̀lú omijé lójú lákòókò tí wọ́n ń gba Daddy Jésù ní ìmọ̀ràn ní iwájú Fẹlá Aníkúlápó níbi ìkómọ Alhaji Fatai ọkọ̀ olóyún ní Evans Road ní ìyànà Paradise ní Ring Road ti ọ̀run. Ọkọ Tòkunbọ̀ kàn án nípa fún ọmọ Màríà pé kí wọ́n má gbé ìgbésẹ̀ láti lọ sí ilé ayé àgàgà ìlú Nàìjíríà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló ti di hush puppy ní ilé ìjọsìn gbogbo. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ọ̀nà tí Daddy Jésù lè gbà wọ ìlú abàmì náà ni ó ti di kòtò àti gegele àti pé kò sí iná. Ó wí pé kò sí ìgbàgbọ́ láyé mọ́ àfi ìgbàgbé ló kọ́mọ̀ ní ìlú Nàìjá. Chief Awólọ́wọ̀ ṣe àpèjúwe irú ìgbàgbọ́ tí ó kù ní ìlú Nàìjíríà. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ o, ẹ má rànjú mọ́ mi. Ó sọ fún ọ̀rẹ́ ẹlẹ́sẹ̀ pé gbogbo sínágọ́gù tí ọmọ Màríà ti fi pankẹ́rẹ́ àti bàtà adẹjá fún àwọn ọ̀bàyéjẹ́ létí ní ìgbà yẹn rí ló ti di ilé ìtajà àwọn ọmọ Obe àti wípé ìhòòhò ní gbogbo àwọn ọmọ tí ó yẹ kí wọ́n máa fi ẹwà wọn gbé ògo Ọlọ́run ga wà báyìí ní everyday and night ní iwájú àwọn alàgbà iná tí ó kù láyé. Ẹ ṣé bí ẹ ti ṣe rọjú kalẹ̀ tí ẹ ń gbọ́ ìròyìn. Aníkúlápó ti sọ̀rọ̀. Bàbá wa Aníkúlápó náà wá ṣe àfikún ọ̀rọ̀ pa Awólọ́wọ̀ pé àwọn tí agbójú okùn lé wọn kò jọ ẹni àgbà. Olóyè Fẹlá kò ṣàì mẹ́nubà orúkọ tuntun tí àwọn òṣìkà ọ̀jẹ̀lú asọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́ akótilétà èrò ẹ̀yìn gbogbo bíi mélòó kan mínísítà hush puppy justice hush puppy president hush daddy police hush pikin brigadier hush daddy lin lawmakers hush daddy down àti wo leader pupa hush puppy mọ́mí. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ ṣì ń gbọ́. Ẹ ṣé tí ẹ ranjú kalẹ̀ bíi màálùú rọ̀bẹ̀. Ó fi kún pé àti ìjọ tuntun ojúkòkòrò Evangelical Business tó gba gbogbo àgbáyé kankan. Daddy Fẹlá ṣàlàyé bí ó ṣe jẹ́ wípé ojoojúmọ́ ni wọ́n rìlíìsì pósítà oríṣiríṣi ìṣòro tí ó sì ní irúfẹ́ táìtù bíi ti àwọn Nollywood eléré orí ìtàgé ṣùgbọ́n tí kò sí alàgbà kankan tí ó lè ṣẹ́gun coronavirus gẹ́gẹ́ bí Daddy Jésù ṣe iṣẹ́ ìyanu tí wọ́n fi itọ́ àti amọ̀ ilẹ̀ wo adẹ́tẹ̀ ìgbàanì. Kò sí èèyàn mú sùn àkàrà kan wá tún gbà lọ́wọ́ ẹ̀ àtẹnitóníkà àtẹnitóní kò tiẹ̀ nírí kankan gbà rárá. Happy birthday fún gbogbo ẹ̀yin tẹ́yìn sọjọ́ òbí lẹ́ni ìgbà ọdún kan ni ẹ ò ní kú ọmọ yín ò ní kú àwa náà ò ní bọ́ sọnù lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ subscribe o. Daddy Jésù dúpẹ́ pẹ̀lú omijé kíkorò lójú lọ́wọ́ pa Awólọ́wọ̀ àti journalist Fẹlá aka Ẹ̀gbọ́n Ṣàngó. Ọmọ Màríà wá ṣe ìlérí pé òun yóò ṣe ìpàdé pàjáwìrì pẹ̀lú dádì àgbà ọ̀gá ògo pé kí wọ́n fi àrùn jẹ̀díjẹ̀dí àti kúrúnà aláhọ̀bó pa ayé rẹ́ kí wọ́n sì gbé iṣẹ́ ayé mìíràn tuntun fún àwọn China láti dá ayé tuntun tí ó rọ̀ àwọn ènìyàn lọ́rùn fún àwọn generation tí wọ́n ń bọ̀ kí omi má bàa tọ ẹ̀yìn wọ̀gbìn ní ẹnu. Ibí yìí kọ́ ni a rí dé ní ti ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí. Olóyè Comrade Sowore ló kọ ìròyìn yìí fún wa. Nnamdi Kanu ló tú sí èdè ìlú tí ó hùn. Èmi Chief
àtúrà tàbí èlùbọ́ olórí bí ìlú ègùn ẹni ọ̀wọ̀ àmì blogger náà ló kà á friendly sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti subscribe tẹ̀ ń wò yẹn SUB yẹn tó bẹ̀rẹ̀ yẹn pupa yẹn ẹ tẹ̀ ẹ́ kò ná yín ní kankan kò já kankan nínú dátà yín. Ẹ share ṣe mọ̀ wípé ìgbádùn yín àti ìdùnnú yín òun náà ló jẹ wá lójú ní iléeṣẹ́ ìròyìn kúmọkúmọ. Ẹ ṣe bẹ́ẹ̀ láti support wa. As you do so, God will support you. tó ó wù ní kí a pa ajá ní Mùṣín. Àwọn Kàlàbá ni wọ́n fi àáké kọ́rí o. Ìyókù tún di ní ọjọ́ méje. Imú yín ni kí ẹ máa fi mí o.